بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. Kí ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé, kí Ọlọ́run kí wa kí a sì tún kú ìbẹ̀rẹ̀ àwẹ̀ wa yìí, kí Ọlọ́run kí ó ṣe gbígbà rẹ̀ rọrùn fún wa, kí ó sì gbà lẹ́sìn fún wa. Èyí tí a fẹ́ mẹ́nu bà lónìí náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ kí ẹni tówó rẹ̀ tó jẹ́ pé owó àràmù ni, ibi títí ń jẹ títí ń rówó di àràmù ni, kó wá ṣe kódíké òun fẹ́ ra ìsinu fún èèyàn àbí òun fẹ́ ṣe ìsinu fáwọn èèyàn, tàbí ó ra oúnjẹ fún èèyàn kí òun fi jẹ sààrì. Kí ni ìdájọ́ eléyìí? Ọ̀rọ̀ yìí ó wà nínú tí a ti sọ pé àmẹ́nubà láti bẹ̀rẹ̀ tí í ṣe àwọn ọ̀rọ̀ masailul maliyya al-muta'alliqa bi shahr Ramadan. Wá wípé eléyìí tá mẹ́nubà yìí ẹni tá wí fẹ́ rà ni, ó fẹ́ rà fún ẹni tí yóò fi sínú àbí yóò fi gba àwẹ̀, àmọ́ owó tó fẹ́ fi rà ńkọ́ owó tó jẹ́ pé ó rí nínú haramu ni. Kí ni ìdájọ́ eléyìí? Ẹ̀yin ọmọ ìyá mi, àwọn àfáà wọ́n sọ ọ̀rọ̀ nípa wípé tí èèyàn bá jẹ́ wípé iṣẹ́ èèwọ̀ ní ń ṣe, ìdí èèwọ̀, ìdí haram ló ti ń rí owó tí ń rí, bí ẹni tí ń gba rìbá sógúdógójì, ẹni tí ń ta owó fáwọn èèyàn ní ọ̀nà tí ó bá ṣẹlẹ̀ Ìsìlámù mú, àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ńkọ́ owó haram ní kó jọ. Tó jẹ́ pé ó dá wa lójú wípé nìyí owó tí ń kójọ kò rí kójọ lọ́nà kankan ju ọ̀nà èèwọ̀ lọ, tàbí oúnjẹ tó rà fún èèyàn pé kéèyàn rà yìí, kéèyàn jẹ yìí, owó tó fi rà ó dá lójú pé owó èèwọ̀ ni, ibi ó ti rí èèwọ̀ ni kéèyàn jẹ oúnjẹ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé owó tó rẹ̀ ẹni yìí, owó rẹ̀ mọ̀tálítọ̀ ni, owó tó rúpọ̀ ní tó jẹ́ pé halali mẹ́mbẹ̀, haram mẹ́mbẹ̀. Tó bá jẹ́ pé ètò pọ̀ jù ó ní ètò jẹ́ haram, ní tó dá ní kéèyàn fi sílẹ̀. Àfáà wọ́n dúró lórí pé akán ní pé èèwọ̀ ni, akán ní pé makruh ni. Ní tó dá ní kéèyàn má jẹ irú oúnjẹ bẹ́ẹ̀. Tó jẹ́ wípé nígbà tí wọ́n wò tí wọ́n rí pé ní tó jẹ́ ètò pọ̀ jù nínú tí ń ṣe, tí ń jẹ, èyí tí wọ́n ti fi tí ń rówó, ìdí haram ni. Kéèyàn jìnà sí oúnjẹ bẹ́ẹ̀, torí pé ìrújú ń bẹ ńbẹ̀. Àdúgbò sá sọ pé kéèyàn jìnà sí ìrújú. Bá jẹ́ pé ó ń ṣọ́ra níbi tó jẹ mọ́ ìrújú tí ó máa bọ́ sí rẹ̀ ní bẹ́ẹ̀, ó ti wá ìsọ̀ fún ẹ̀sìn rẹ̀. Bí wọ́n sọ fún ẹ̀sìn rẹ̀ dáa jù, kéèyàn jìnà sí oúnjẹ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tí fi ń ṣe arísìkí èdè èèwọ̀ ni, máa halal ní ètò bẹ́ẹ̀ náà, torí pé ètò fi rà á mọ̀ pé ṣé èèwọ̀ ni àbí ètò jẹ́ halal. Àwọn àfáà kan sọ pé wọ́n pín nǹkan ìsí mẹ́ta, tí haram bá ti jẹ́ pé ó ju ìdá mẹ́ta lọ, kéèyàn má jẹ oúnjẹ bẹ́ẹ̀ fà lọ. Ìtàn jẹ́ sókè ọ̀rọ̀ ní pé tí wọ́n ti pé ìrújú ń bẹ ń bi owó ẹnìkan, ní tó dá ní kéèyàn jìnà sí irú oúnjẹ tí irú ẹgbẹ́ bá ń rà fún èèyàn. Tó bá jẹ́ pé irú ẹgbẹ́ wá ra oúnjẹ sààrì fún èèyàn, àbójẹ oúnjẹ ìsinu àwẹ̀ fún èèyàn, ní ìtọ́jú pé ìlànà sọ̀rọ̀ ń parẹ́, kí mùsùlùmí jìnà sí irú oúnjẹ bẹ́ẹ̀. Ilé ló fi dáa jù fún èèyàn wá wípé nǹkan èèwọ̀ ni, mùsùlùmí ọ̀nà sọ́ra bí tí ó máa kì bọ ẹnu tí ó máa jẹ. Tó bá jẹ́ pé nìkan wá di pé ó wá ra oúnjẹ fún owó tó sì fi rà owó èèwọ̀ ni, òun fẹ́ sílò fún, a sọ pé rìbá ní ń gbà, sógúdógójì ni, ọtí ní ń tà. Kí mùsùlùmí jìnà sí irú oúnjẹ rẹ̀ ní bẹ́ẹ̀ o. Allahumma salli ala Muhammad wa sallam.